Okay. Oko Liz Anjorin, I'm talking to you now. Liz Anjorin is not okay. She's not okay. She can be coming on social media, cursing on little children. Oh, you have to speak Yoruba now. Okay. Oko Liz Anjorin. Ara ìyàwó yín ò yá. Okay. Ara ìyàwó ẹ̀ ò yá. Right? So you can but can't you just speak Yoruba for crying out loud without mixing it, please? Okay, so my English fans they don't understand Yoruba, can you just give me like 5 seconds? I just want to speak Yoruba. Thank you. Ẹ̀yin èèyàn wa, arábìnrin tí a mọ̀ sí Ìyábọ̀ Òjó ó ti padà sọ̀rọ̀ sí arábìnrin tí a mọ̀ sí Lizzy Anjorin, ṣùgbọ́n through ọkọ rẹ̀ ló fi sọ̀rọ̀ sí this time. Ó ní Lizzy ti ń ya wèrè wípé kí ọkọ rẹ̀ kó gbé lọ sí hospital. Ó sì sọ wípé ó ní ṣé ọkọ rẹ̀ kì í jìn dáadáa ni. Ó ní tó bá yẹ kí ọkọ rẹ̀ ń jìn dáadáa ni, ó ní kò ní máa ráyè gbogbo àwọn nǹkan tí òun ṣe. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká gbọ́ látẹnu Ìyábọ̀ Òjó. Okay, so Oko Liz Anjorin, message ẹ̀yin lẹni message, right? Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, mo fọlọ́run bẹ̀ yín. Ẹ ní láti gbé Liz Anjorin ìyàwó yín lọ sí hospital kó lọ treat ẹ. Ó ní láti sùn, kò tí sùn dáadáa, ojú ẹ̀ máa ń wù ẹ̀, kí ní bójú ẹ̀ ṣe máa ń wù ní, even kó lo foundation, gbogbo ojú ẹ̀ máa ń wù bá máa ń yọ kétékété síta báyìí. So ẹ ní láti gbé lọ sí hospital kó bá ń gun lábẹ́rẹ́. Tó bá ti gun lábẹ́rẹ́ yẹn, ó máa sùn gan. Tó bá máa fi jí, ó lè kọ́kọ́ tún máa ṣàgídí wá ti gun lábẹ́rẹ́ mi, á tún sùn padà. Tó bá yá, tó bá ti ń sọ̀rọ̀, ọ̀rọ̀ ẹ̀ máa slow, but ẹ má worry, aftermath ni ohun tí ń recover ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ láti lọ help ẹ, torí bó ṣe wà yẹn kó máa jáde síta, kó máa ṣépè fún àwọn èèyàn, kó máa ṣépè fún ọmọ ọlọ́mọ, ó tún ṣépè fún àwọn ọmọ yín, mo gbọ́ bẹ́ẹ̀ o. Àwọn ọmọ bíbí inú yóò ṣépè fún ẹ, rí pé kò normal mọ́. Báwo ni wọ́n ṣe máa fẹ́ràn tí wọ́n máa ṣépè fún ọmọ bíbí inú ẹni tó ló fẹ́? Kò yé yín bẹ́yẹn, ṣé pé ni ò normal mọ́. So á tún wá jáde, á tún máa threaten àwọn èèyàn pé òun máa pààyàn, òun máa ṣe gbá o, òun máa ṣe tàtàmẹ́sọ. Ó tún jáde, ó lóun fẹ́ jà fáwọn Yorùbá. Ṣé rí pé ọ̀rọ̀ ẹ̀ ó ti ní bá ṣe ń sọ yẹn, because báwo ni wọ́n ṣe máa jáde tó máa ló fẹ́ jà fún gbogbo Yorùbá? Jọ kí ló ṣe gbogbo Yorùbá? Ṣé wọ́n rán iṣẹ́ ni? Láì ṣe pé bóyá ó jẹ́ position ní honourable speaker of Yorùbá, bójọ́ special adviser sáwọn Yorùbá kìíní, mi understand. Mi ò bẹ́ẹ̀ Yorùbá wá bá tó complain fún. Ṣé pé ọ̀rọ̀ yẹn ò nọ́bà? Ó dàbí kí n bọ́ tà sí kìíní. Wọ́n fẹ́ máa jà fún gbogbo àwọn Ìgbò. Ṣáwọn Ìgbò kò ní wò pé wọ́n ní pé ó bí bó ló wà. Ó dàbí pé àsìkò ti tó kó wá gbé olólùfẹ́ yìí kó lọ wá bó ṣe fẹ́ tọ́jú ẹ̀. So ẹ máa rí pé inú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ, àwọn ọ̀rọ̀ yẹn kò mú orí pípé wá, orí ò pé dáadáa mọ́, orí ti yẹ̀sẹ̀gbẹ̀. Kò yín torí tó bá yẹ pé orí pé ni kò ní máa jáde kó máa sọ pé òun fẹ́ jà fún Yorùbá o. Ṣé ẹ ráwọn Ìgbò ta ló gbéṣẹ́ run? Ṣó ti kọ́kọ́ jà fẹ́yìn tán? Ṣó ti kọ́kọ́ tọ́jú yín tán? Ẹ jọ̀ọ́, bóyá ẹ̀ẹ́dẹ̀ ń ṣe ti bí dáadáa fún un. Torí nígbà míì ó ń wà bẹ́ẹ̀ fáwọn obìnrin tí kò bá kí ń gba ti bí dáadáa. Àwọn ọmọdé lè wà lórí àwòrán yìí, torí ẹ̀mí ìfẹ́ máa sọ àwọn nǹkan tí kò yẹ kí máa sọ gẹ́gẹ́ bí abiyamọ. Ó ti yé yín, ṣe mọ̀ pé obìnrin tá bá ti ń dàgbà, kíní yẹn a máa ń fẹ́ gan. So tí ìgbà kan wà tèmi náà máa wò pé mo máa ń bínú gan, mo wá rò pé bóyá nítorí pé mi gbà kíní yẹn dáadáa ni. Ṣùgbọ́n ẹjọ́ mẹ́ta yìí tí mò ń gbà dáadáa gan, mo wá rí pé mi ò fi bẹ́ẹ̀ bínú mọ́. So ó nídìí, so ẹ jọ̀ọ́, ẹ try bóyá kẹ́ máa ṣe kíní yẹn fún. Torí pé tẹ bá ju tán sókè fún, tẹ gbésẹ̀gbẹ̀ báyìí, tẹ là sókè, tẹ là wálẹ̀, àárẹ̀. Lẹ́yìn bó bá kọ́kọ́ ṣọwọ́ kan, àárẹ̀. Ẹnu ẹ̀gbọ́n àárọ̀ báyìí, bọ́ bá ń bú gan kò lè gbọ́, torí pé ó máa ti wà ní cloud 20. Mo sì kó tẹ̀dọ̀ sọ̀kalẹ̀ cloud yẹn, ẹ̀rín ló máa rín. Bó ṣe máa fẹ́ dùn yín inú ló máa wá. Bó ṣe máa dáná fún yín, bó ṣe máa tọ́jú ọmọ yín, bó ṣe máa ṣe, òun ló máa wá. Kò ní ráyè tẹnì kankan. Kò yé yín bẹ́ẹ̀. So nǹkan tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Á dáa kẹ́ bá mi jù dáadáa fún. Bá mi jù. Bó bá lè jẹ́ pé bóyá kíní yín ò dìde dáadáa lẹ̀ ṣe lè jù. Wọ́n máa ń ta nǹkan oríṣiríṣi, àgbo oríṣiríṣi wà. Àgbo kan wà tó ń pè ní àgbo Òdùmọ̀tà, 91,000 ló ń tà. Ẹ kọ̀ rà, kẹ́ mú. Tẹ́ bá ti mú, ẹ jù fún. Ẹ jù ní jùkújù. Ẹ máa rí pé gbogbo ẹ máa set ni. Wàláì. Àgbo Òdùmọ̀tà, 91,000. Ẹ rà kẹ́ mú. Ọlọ́run. Àwa okay. Wàláì tàlà. Ẹ bá mi lò fún. Tẹ́ bá ti lò fún Liz, ó máa wá okay, ara ẹ máa wálẹ̀.
ara ẹ̀ tó ń gbóná yẹn ó máa tutù torí gbogbo ìgbà míì tí bá kọ̀ rí àánú ẹ̀ máa ń ṣe mí máa kọ̀ lójú ẹ̀ tó wú nínú jígí ẹ̀ mọ̀ fún àwọn kíní windscreen tó máa ń gbé sójú yẹn ojú ẹ̀ máa ń wúnú ẹ̀ gèlèbọ̀ báyìí máa wọ̀ pé torí Ọlọ́run ta ló wá ṣọmọ yìí báyìí torí Ọlọ́run ẹ jọ ìfẹ́ ló ní sí yín tó fi fẹ́ yín ìfẹ́ ló ní sí yín tó fi fẹ́ yín ìgbà tó dẹ̀ ti ń fẹ́ yín ní gbogbo kíní ti ṣe mí ìwọ̀n á mọ̀ bóyá ìtẹ̀ ṣe fún gbòdìlà rẹ̀ ni lọ́pọ̀lọ́ ẹ̀ ṣe yí ó lè jẹ́ bóyá ìtẹ̀ ṣe fún gbòdìlà rẹ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ torí nígbà míì wà tí wọ́n bá lọ ṣe ní bí kò ṣe kí wọ́n ṣe ó lè lọ gbòdì kí ó dé ìgbì tó wáyé kó ń gbòdì lára ẹ̀ ni ẹ̀yin gbẹ́ lọ ṣẹ́ẹ̀kì ara yín bẹ́ẹ̀ bá ti wá ṣẹ́ẹ̀kì ara yín tán tètè ṣẹ́ẹ̀kì ara yín tán kí wá padà ṣẹ́ẹ̀kì ara tiẹ̀ ó ní ìdí àgbo ìdúmọ̀tà ni bẹ́ẹ̀ ni wọ́n ń tà bẹ́ẹ̀ bá dé ìdúmọ̀tà ẹ máa rí àgbo yẹn lò ó kẹ́ mú kẹ́ kì mọ́lẹ̀ kẹ́ fún ní gbogbo áńgù kẹ́ jẹ́ kí gbogbo ara ẹ̀ kó wálẹ̀ gbogbo ara ẹ̀ pé ọjọ́ tẹ́jọ́ ń lọ sí kíní mẹ́sà yìí gbẹ́ bó ṣe ń rìn tó ká ẹ̀yìn báyìí ó ká ìyẹn ni mo fi mọ̀ pé nǹkan kan ti kù sára ọmọ yìí bó tó ká ẹ̀yìn báyìí tó ṣe báyìí tó rìn lọ bẹ́ẹ̀ ni tí ẹ mọ̀ bẹ́ẹ̀ tó ti pé 91 ẹ bá mi wá àgbo yẹn fún 91 ló ń pa àgbo yẹn tẹ́ bá ti dé 91 dẹ̀ ló ń tà tẹ́ bá ti lu àgbo yẹn fún báyìí wàláì gbogbo ẹ̀yìn ẹ̀ tó ká yẹn ó máa nà ni kò ní ráyè tẹ̀ nìkan kan ó máa rẹ́rìn náà yóò máa bèrè pé ẹ̀yin bí mo ṣe ń fẹ́ yín mo ṣe ń rìn ó bíbí kò yẹ yín bẹ́ẹ̀ ẹ lò ó ẹ jò wàláì ní ìwà bú yín o mo wá bẹ̀ yín kẹ́ bá mi tọ́jú èèyàn mi ẹ bá mi tọ́jú èèyàn mi ẹ jọ̀ọ́ Lizzy Anjorin ẹ bá mi tọ́jú ẹ ṣàánú ẹ jẹ́ kó jáde síta lójoojúmọ́ kó máa ṣẹ̀sìn ṣó dá kí wọ́n máa ṣẹ̀sìn lójoojúmọ́ lórí social media lórí social medium ẹ má yẹ kí wọ́n máa ṣẹ̀sìn lórí social medium lójoojúmọ́ kí wọ́n dẹ̀ jáde kó dẹ̀ máa kún Ọlọ́run nìkan ló mọ iye foundation tí ọmọ yẹn ti rà báyìí Ọlọ́run nìkan ló mọ iye foundation tó ti rà tá a ṣan foundation sójú nígbà míì kò ní wọ foundation a wá gbé ìgò yẹn sójú báyìí gbogbo aṣọ tó ní nínú ilé ẹ̀tọ́ ẹ kó tà gbogbo aṣọ tó ń rán tó ẹ kó máa tà fáwọn kọ́sítọ́mà ó ti wọ gbogbo ẹ̀ tán láti fi ṣe ṣó ẹ ṣàánú ọmọ yìí ẹ ṣàánú ọmọ yìí ọkọ Lizzy ẹ̀yin náà la máa bẹ̀ ẹ̀yin la máa bẹ̀ ẹ jọ̀ọ́ nígbà tẹ́ fẹ́ fẹ́ ọmọ wa bẹ́ẹ̀ báyìí kọ́ lẹ ṣe rí ọmọ wa máa ń múra dáadáa tó máa polówó ọjà tó máa jó tèmi náà máa ń wọ̀ nígbà máa ń rẹ́rìn pé ọmọ yìí mo dẹ̀ láì bó ṣe ń tajà o ìgbà yóò yẹ ẹ̀kẹ́ ẹmọ ara ẹ̀ dán ó ṣe gbogbo ẹ̀ nígbà yẹn lẹ mọ̀ ẹ wá mọ̀ tán kí lẹ mọ̀ tán tẹ gbé báyìí kí ló wá ṣe kí ló ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ èmi ń bá bẹ̀bẹ̀ ni ẹ má wò ń ràn mọ́ ẹ dẹ̀ jókòó tẹ̀ ń jẹ́ kó máa ṣẹ̀ sí kó mú ohun tó ń ṣe Ọlọ́run kò mú ohun tó ń ṣe mí gan tí mò ń bínú sí ṣe mọ̀ ẹ̀wọ̀n sí mo fẹ́ ẹ̀pù yín tó ti bá gbé lọ court tá bá máa fi lọ court dé wọ́n jọ máa sọ fáwọn méjì pé ká bá bùra mọ́ ṣe mọ̀ pé mo ti yọ wàhálà kúrò nínú wàhálà kan kúrò nínú ayé ẹ̀ nìyẹn nígbà tá a bá dé tádájọ́ bá ní ọkẹ́ ẹ̀yin méjèèjì ẹ má sọ̀rọ̀ ara yín mọ́ ṣe mọ̀ pé dákẹ́ ọ̀rọ̀ tèmi ẹ pé mo ti bá ń yọ wàhálà kan kúrò nínú ayé ẹ̀ ṣùgbọ́n sì ní wàhálà tó pọ̀ nítorí àwọn tó ń bá fà á pọ̀ àwọn tó ń bájà pọ̀ bẹ́lẹ̀ bá bu àgbẹ̀ àbù bẹ́lẹ̀ bá bu àbí àbù bẹ́lẹ̀ bá gbẹ èèyàn mẹ́rin ló fẹ́ bú ẹ jọ̀ọ́ dádì wa mo ń bẹ̀yìn ní sà ìkúnlẹ̀ mi rè dọ̀bálẹ̀ mi rè ẹ jọ̀ọ́ dádì wa mo ń bẹ̀yìn mo mọ̀ pé torí tí mo ṣe sọ Yorùbá o mo ti ní mi sọ Yorùbá lé nìbọn torí tí mo ṣe sọ Yorùbá ẹ jọ̀ọ́ dádì wa ọkọ Lizzy Anjorin ọkọ tiwantiwa ṣùgbọ́n gbàtẹ́ ṣèyàwó mo gbé yín sórí péjì mi mo kí yín ẹ jọ̀ọ́ ẹ wọlá ọjọ́ yẹn kẹ́ gbọ́ ti tèmi ara Lizzy ó yá ara ò yá gbádùn ẹ má kó gbọ́ ọkọ tí mo sọ fún yín ẹ má jẹ́ kó gbọ́ tó bá gbọ́ ó lè lọ sàkúrò ńlẹ̀ fún yín ara Lizzy ó yá ṣùgbọ́n tẹ bá ní ìdí àwọn tó máa bá yín gbé lọ sọ́sìpìtì ẹ jẹ́ kí n mọ̀ ọtí ẹ̀yìn bẹ́yẹn sìn wọ́n máa wá gún lábẹ́rẹ́ wá gbé lọ máa dè mọ́lẹ̀ wá gbé lọ wá lọ tírètì ẹ̀ wá fún lábẹ́rẹ́ ó máa sùn tó bá máa fi jí àárẹ̀ àwa òkè ẹ má jẹ́ kó gbọ́ tí mo bá yín sọ ẹ má sọ fún ẹ má jẹ́ kó gbọ́ ọ ẹ̀yin ni kẹ́ gbọ́ ó ti ẹ̀yin sìn wọ́n á gbé lọ wá tírètì ẹ̀ tó bá máa fi yá tó bá máa fi padà dé àárẹ̀ àwa òkè ṣe ti gbọ́ dádì wa ní Damax ṣe ti gbọ́ dádì wa ṣe ti gbọ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé
ẹ bá tọ́jú ẹ má jẹ́ kó gbọ́ rárá ohun tí mo bá ẹjọ́ kó mọ́ sínú mọ́ sí kó ó lọ́rọ̀ tí mo bá yín sọ èmi àti yín nìkan ní ẹ má jẹ́ kó gbọ́ nǹkan tí mo bá yín sọ ẹ ṣàánú wa ó ti yẹ bẹ́ẹ̀ yẹn ẹ ṣàánú wa ẹ jẹ́ kó dúró ẹ jẹ́ kó lè pẹ́ láyé kó lè ṣẹ̀yìn àwọn ọmọ ẹ kó easy kó easy ẹ jẹ́ èso àṣírí kò fún yín ọjọ́ tá a lọ sí Àbújá iṣẹ́ ni àwọn ọkọ̀ pátápátá wọ́n ń sọ fún wa. ok mo sì ń whisper ó lè gbọ́ ilé kó gbọ́ jẹ́ kó gbọ́ ilé má jẹ́ whisper ilé.